kẹ́límà tó sọ yẹn pé bẹ́yìn ọba kéwú bìkan gbogbo bí téèyàn bá ti lè kéwú ilé rẹ̀ ọ̀parẹ́ kẹ́límà yẹn ó tóbi gan-an kẹ́límà tó sì yẹ kí gbogbo ẹni ó kéwú ń bò mí bí àwa Markaz yóò bínú sí ni àfa tó wí bẹ́ẹ̀ mọ́gbọ́n ni àmọ́ hasibtu majnunan. Hayyakumullah. sẹ́nìkan tó lè da Markaz àtòláwà ní papọ̀ torí bàbá wa Sheikh Adam bí wọ́n ṣe rí pẹ̀lú wọn ni. àwa sì ní ẹrú fún baba Lágége àyè bẹ̀ kọ́ bẹ́ẹ̀ yẹn bá wa lóun bu àwa tá à ń sẹ́rú lónìí fún baba Lágége orí wa bù à ń dẹrú yà yín ni bá dé ta à ń dọ́mọ. ó láwa ní tí mo dúró tìlẹ́gbẹ̀ẹ́ yìí baba Lágbàjì ló wé ẹlòmíì ń jí láwa ní wé ni kì í ṣe ti baba Lágbàjì ẹni láwa ní tọ́ba yẹn lé wọ àyè yìí tó gbà pé àyè yìí àyè baba Lágbàjì ni ẹ láwa ní tó owó sẹ́wọ̀ gbà pé alibarika àti Markaz nílò ní kárí ayé tó gbà pé ẹnu baba Lágbàjì ń bẹnu alibarika ọ̀hún ni. sẹ́rí mi ti àjòkó yìí. Hayyakumullah. ààyè ọ̀rọ̀ ni. Masha Allah. a sì pé àwọn ọ̀rọ̀ wa kí wọ́n wá sọ̀rọ̀. Insha Allah. àwọn ọ̀rọ̀ sì ti sọ̀rọ̀ látàárọ̀. Akramakumullah. èmi ò ní gbólóhùn ẹyọ kan tí ń sọ. Abqakumullah. torí bí nǹkan àfa yasalunaka àjọ bẹ̀rẹ̀ Alilory ni ẹ gbọ́dọ̀ ṣe èmi ò kí ń ṣe wọ̀bì ọ̀rọ̀ náà tẹ́lẹ̀ èmi yẹn sì wá òde lọ ìdí rèé tó fi ń sábà rí mi lóde bí ọba jẹ́ yìí tó ní kókó èmi yẹn sì béèrè ọ̀rọ̀ tọ́rọ̀rọ̀ tí ń bẹ lẹ́nu mi tẹ́lẹ̀ ó wù kọjá kí n máa tún wá. Hayyakumullah. Akramakumullah. àwọn àfa àti wá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí pàwọn alápè wọn síbi nǹkan ọmọ ya mi alifa yasalunaka Damallahu hayatahu. àjọ ń kojú ogun ni gbogbo ògbà tó le àjọ ń kojú ẹ̀ ni àwọn yẹn ń rò pé òun ní pé wa òun ló pé yín yìí. Alhamdulillah. ẹ wá ń wẹlú míì náà kún un náà ṣe bí yín àmọ́jọ́ ti lọ ọgbọ́ Hayyakumullah. ọjọ́ ti lọ Gan. ẹni ọba tètè ya bunayya irkab ma'ana wala takunanna minal ghariqin ó ní sa'awi ila jabalin ya'simuni minal ma. ẹ rí i pé jabalin ló pé jabalin òkè kan tí ò jẹ́ nǹkan kan Ọlọ́run fẹ́ lè dàpọ̀ mọ́ bọ́n bá dàpọ̀ mọ́ kéwòn bóyá òun náà lè nípa láyé la asima al-yawma min amrillah illa man rahima ẹ rí nǹkan àsìkò tá a wà yìí àsìkò baba Lágége tó ní ni. Habibullah. baba wọn ló lo àná wọn mi àná fa wọn jùlẹ ọmọ ní lo òní. Alhamdulillah. bí baba tàná lo àná tọ́ta pọ̀ ọmọ ń lo òní kí ni ọmọ ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀tá ọ̀pọ̀ náà ni. ẹ wọ́n máa ọmọ wọn dáná ake kò tí ì parí ilé kéwù awal sanawi iná lọ́wọ́ ẹ wọ adúrú àràtọ́ mà yẹn ń dá ìwọ tó o ti jáde ilé kéwù ti pẹ́ tó o sì káwọn ọmọ kéwù jọ tọ́ wa ń wí pé bẹ́ẹ̀ ọba débi kan lè kéwù ilé wọn parẹ́ agéle ń kéwù Lágége tí èèparí rẹ̀ nílé wọn ti yè yìí ọmọ kéwù nífa awal sanawi lọ́wọ́ àfa wàláhì ndé dún àfa yìí jẹ́ ń rí ọ agé ni o ti parí ilé kéwù ni bàbá rẹ̀ ti mọ̀ pé ọmọ ti yè mọ́ òun lọ́wọ́ ọmọ yẹn ti dà fà nínú ọgbà yìí ti yé ẹlòmíì dà fà tán lọ́tọ̀ọ́dún mẹ́wàá kún tó mọ̀ aláyé bọ́mọ bá ti wà ń lé kéwù nu Markaz níyà yìí ni wọ́n ti máa rí i pé eléyìí ọba ò lamu. Masha Allah. àfa tó wí bẹ́ẹ̀ mọ́gbọ́n ni àmọ́ hasibtu majnunan. Hayyakumullah. torí pé ẹ má jẹ́ kí kẹ́lìmà yẹn baba wọn lè má nù kẹ́lìmà tó sọ yẹn pé bẹ́yìn ọba kéwù bìkan gbogbo bí téèyàn bá ti lè kéwù ilé rẹ̀ ọ̀parẹ́ kẹ́lìmà yẹn ó tóbi gan-an kẹ́lìmà tó sì yẹ kí gbogbo ẹni ó kéwù ń bò mí bí àwa Markaz yóò bínú sí ni àmọ́ kí ni òní jẹ́ abínú sí òun ni wípé kalimatun kharajat min famihi kalimatun rufi'a al-qalamu anha. Subhanallah. li anna sahibaha majnunun. Hayyakumullah. wa rufi'a al-qalam an as-salas an-na'im hatta yastayqiza والصبي حتى يحتلم والمجنون حتى يفيق وهو لن يفيق ولن ẹnì kẹlímà tó bá ti jáde ń ru ẹnu bẹ́ẹ̀ ẹ má jẹ́ a máa fèsì irú ẹ̀ máa ń ta fẹ́ràn pọ̀ tó ẹ sì lọ́ọ́ nígbà wípé rufi'a al-qalamu anhu wa an kalimatihi ọmọ kan ni ò tí ì jáde ilé kéwú tó ti dà fáì ẹ wo bí tí ń fa gbogbo ẹ lérí ó tún wá jọ mọ̀lánà Sheikh Adamu pẹ̀lú ohun ó tún lóhun sí Adamu fún wa yẹn tá a gbádùn ẹ̀
kéde pé lè yí wá kéwú lé kéwú ara àwọn tí iṣẹ́ Adama bí iná ló ń wà ara ọmọ Adama ló wà tabani ya bani Adama gbogbo yẹn náà kí ó dáhùn bani Adama wa nahnu banu Adam. alhamdulillah. kọ́lọ̀ masa jẹ́ kí a rí àwọn àgbàlagbà pẹ́. àmín. alibarikọ́lá àwọn ẹni Ọlọ́run. àmín. Sabo Yaro yìí òun tún gba Maka lónìí. alhamdulillah. kí ló mú gba Maka torí baba wa Sheikh Adam torí baba wa Mudirul Markaz. ayakumullah. sẹ́yìn ma pé gbogbo àwọn tí wọ́n fẹ́ ànábì. sallallahu alayhi wa sallam. tí wọ́n fẹ́ Fatima ọmọ ànábì. sẹ́yìn ma wípé wọ́n jàǹbá ànábì. sallallahu alayhi wa sallam. gbogbo ẹni wọ́n fẹ́ Sheikh Adam tí wọ́n fẹ́ baba tòní ó jàǹbá Sheikh Adam ni. insha Allah. wàláhi la azim. ìwọ ń lọ Maka. Ikhlasi òun náà tún ṣe ń yà yín ní sè gbogbo yín ti dààmú mi ẹ wá jẹ́ kí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ gan mi ò mọ tí mo fẹ́ wí gbogbo ọ̀rọ̀ ti sá má mi lérí àmọ́ èyí tí mo kàn fẹ́ wí òun náà ni orin kan tí ọ̀kan nú àwọn àtibá'u Sayyidina Ali karramallahu wajhahu. ṣí àlàfà náà ọwọ́ akọ orin wọn wá fẹ́ yí sí ọ̀dọ̀ baba wa Mudirul Markaz àti Maulana Sheikh Adam. karramallahu hayatahu. oni yakulu aliyun ala kultula ewon kan baba won le marun yakulu aliyun ala kultula o si mo nbe file lorun lónìí akramakumullah. oni sojo Qasim e won digba mi yakulu aliyun ala àwọn yan sọ pé tedna ali magawo Ọlọ́run wá wò pé ali gabo kultula olali ọ̀gá Ali Gabo ó ní fa inna li'ula bí Ali yìí ni ala Ali ni gíga Ali gangan òun ni gíga wàlẹ̀ ọ̀la gíga tí wọ́n ń wò wípé Ali ga òun bí Ali yìí ni ala ọ̀dọ̀ Ali náà ni gíga òun ti rí gíga bí ọba sálì kò sí ti ń jẹ́ gíga wọ́n wá dá a padà pé yaqulul mudiru ala yakulu mudirun ni ala kulitula àwọn yẹn wípé babalagege tó ní ga babalagege tó ní ga babalagege tó ní ga mo ní rárá fa inna li'ula bí mudirin ni ala mudiru ní gíga gbogbo ẹni tí ó bá rí gíga láyé àfi kó jásí pọ́dọ̀ babalagege tó ní ni ó ti ga insha Allah. wọ́n bá fẹ́ dá yàmà lónìí nísìnyí ọ̀nà méjì náà ni wọ́n ti lè dá wọn ma àkọ́kọ́ lọ́nà oríire ẹ̀kejì lọ́nà eré ibú àmọ́ tí kíní kíkejì wọ́n da ọmọ láyé ẹni ọba ń fẹ́ babalágége tòní tó sì lóyà sí wọn tó ní wàláwù tam ayé ọmọ yóò sì ga láyé insha Allah. last year tá a ṣe Alilory lọrin iná ni Al-Ikhlasi wá àmọ́ èmi gan tí mo ti rí gan ìrántí ẹ̀ máa ìrántí ojú ẹ̀ máìkì náà la gbé fún un Sheikh Adam àti Mudiru náà lókè ẹ wo bí tọrọ rẹ̀ padà bọ́ sí. alhamdulillah. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Sabo Yaro yìí náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kó wa wà yìí náà fa inna li'ula bí mudirin ala. ẹlẹ́ẹ̀kejì awo bí habibin ala ẹlẹ́ẹ̀kejì òun lẹni ọba fẹ́ ká yé ọmọ òun àmọ́ ọ̀nà eré ibú lọ́gbà wa ọba fẹ́ táàpù lára ògo transformer yọ wa bẹ̀rẹ̀ sí ibú Mudiru anikun lè ba àrí mi náà kò sí bẹ́ẹ̀ bá gbé fọ́tò Mudiru sí ọ̀dà bí family rẹ̀ wọn ọba yìí nàrí ọba yìí gbé fọ́tò Mudiru sí yóò bẹ́ẹ̀ bu ni yọ sọ̀rọ̀ rẹ̀ ni àwọn èèyàn kọ̀ọ̀kan wo kí ló fẹ́ wí ná gbé fọ́tò ẹlòmíì sí ní samani tóní bóyá yóò wọ̀ ó rí pé kò ní sẹ́ni kankan tí ó wọ̀ àfa wa báàkì wo àfa àti lọlé ni ara ìmíyà lẹ́bàá ọ̀dọ̀ wọn ń bẹ̀ wọn ìlú kan bẹ tí ó jìnnà sílùú wọn púpọ̀ ẹ bá kó lu wọn kàn lú ọ̀hún mẹ́lá fún ọ̀hún wà kò sẹ́yìn bú tí o bú babalágége tán o bú wọn ara sì ń ta gbogbo àwọn èèyàn kọ́dà gbogbo àwọn sàádà lára ń ta kó wọn náà wípé kí ni baba wa gbé lọ́wọ́ àfa yìí kí ni wọn ara ń gbà rẹ ẹ ṣe ṣáṣájì àpèlè àfa kí ni wọn ara ń gbà rẹ téye bó fi tó báyìí èèyàn sì máa ṣe bá sùn dáadáa àwa díẹ̀ a rí wípé baba tó bí majihulun la yu'raf. La ilaha illallah. ẹ ma sáré kéwù sáájú ẹdín la tó harinati bi lizana kali ta ajala bi ina alina jamu ahuwa kuriya ayi sakara anahu batabi loma ina ilayna bayanahu. baba rẹ̀ nakira majihulun la yu'rafu
afare to konkew nakiratum la tata'arraf ما شاء الله wa huwa ibnul majhul wa nakira. ما شاء الله. dari pé direct entry nuni ó kó méjì lọ́wọ́ baba tó bí majhulu ni afare nakira ni nígbà Sheikh Adamu ń lo ayé lọ́wọ́ àwọn baba tó konkew ń bẹ nú àwọn tí wọ́n wá albarka Mawlana Sheikh Adamu káwọn náà ó lè fi dìde ìràwọ̀ Ọlọ́run sì gbà níwọ̀n ba tọ́ba wa lo anabani pẹ̀lú Sheikh Adamu tí wọ́n sì tan náírà wọ̀ látara iná Mawlana Sheikh Adamu bọ́ba dùn ní tọ́ma kéwu kanu ọma kéwuru àwọn bẹ́ẹ̀ bí bá ń sọ tí ò da tí baba ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lónìí ẹ lọ lè ma wípé ìbínú tànà ní bí torí kò fẹ́ káwọn náà ó tún sẹ́rú báwọn baba àwọn ti ṣe ẹrú lánàá àwa sì ní ẹrú fún baba Lágége àyè bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ yẹn bá wà lóhùn ó bu àwa tá à ń sẹ́rú lónìí fún baba Lágége orí wa bu à ń dẹrú yà yín ni bá a bá dé ta à ń dọ́mọ ẹ̀yin ò kú ò lẹ́rú nù lé àtìta àmọ́ báwa bá ti kú òyìn àyè tán ní sè tá a bá yẹ gbẹ́sẹ̀ kó nù Agége yìí tá a bọ́ síbò mí àti dọ́mọ àti dọ́ba barakallahu fiikum. wa qalu mudirun ala kulli tula. baba wa wọlé wọlé bọ̀. fa inna lihula bil habibi ala. Siiru baba lamini ko. wa qalu mudirun ala kulli tula. ojú mi ò tètè wọ́n lóyìn bẹ́ẹ̀ni ọlọ́sẹ̀ mutaru mo ti wọ́n pàdé wọn. bil habibi ala. ẹ wá baba wa Siiru ń bọ̀ wá baba wa Siiru ẹ dákun torí Ọlọ́run ẹ bá ń wo ẹ wo láwa ní tí mo dúró tì lẹ́gbẹ̀ẹ́ yìí baba Lágbàjì ló wé ẹlòmíín jí láwa ní wé ni kì í ṣe ti baba Lágbàjì ẹni láwa ní tọ́ba yẹn lé wọ àyè yìí tọ́gbà pé àyè yìí àyè baba Lágbàjì ni níjọ́ tí Mawlana Sheikh Adamu ń bẹ láyé tí wọ́n bá ṣe sàádà tán Markaz yìí àyè mọ́ gbọ́ lẹ́nu baba wọn lè márùn wọn ni wọ́n wà mú owó sàádà owó àlùbáríkà tí wọ́n ń pín kí wọ́n wà fi ránṣẹ́ sí baba àgbà Lágbàjì wọn ni kí wọ́n tún tọrọ àlùbáríkà fún àwọn ọmọ alẹ́ kéwú ẹ láwa ní tó owó ṣẹ́wọ̀ gbà pé àlùbáríkà tí Markaz nílò ní kárí ayé sọ gbà pé ẹnu baba Lágbàjì ń bẹ nú àlùbáríkà ọ̀hún ni ẹ lè jókòó lẹ̀ jàre. wa qalu mudirun ala kulli tula. fa inna lihula bil habibi ala. Sheikh Adamu sọ ọ̀rọ̀ kan rahimahullah. kí lọ̀rọ̀ náà tọ́ra àlùbáríkà Mawlana Sheikh Adamu. radiyallahu ta'ala anhu. àbá wa Sataru ti sọ̀rọ̀ ẹ lè jókòó yẹn àfa àwọn ńlá wa ni. wa qalu mudirun ala kulli tula. fa inna lihula bil habibi ala. Mawlana Sheikh Adamu sọ̀rọ̀ kan rahimahullah. lẹ́sẹ̀ orin ìsàlẹ̀ ń ọ̀rọ̀ anabi ni àmọ́ Sheikh Adamu ló ní àwọn náà ń lò ó. sẹ́rẹ́ àlùbáríkà Sheikh Adamu kíláàsì ntọ́mọ àlùbáríkà àwọn tó fi pọ̀ tó báyìí táwọn èèyàn fi lé bá dùn ní tí wọ́n fi ń bínú ẹ jẹ́ n sọ àṣírí wọn fún yín ẹ jẹ́ n sọ àṣírí ọ̀hún. ayakumullah. kò sí àfa kan nínú gbogbo àfa tó ti lo ilẹ̀ Yorùbá lánàá níjẹta níjẹrin níjàrún láti Ìlọrin dé gbogbo ntíngẹ̀lẹ̀ Yorùbá dé kò yìí kò sá àfa kan tá a lè rí kanú tán rẹ̀ wípé ó dé ọ̀dọ̀ àwọn àfa tó tó 20 àbí 30 lọ́gbà àlùbáríkà sára rẹ̀ rí kò sí nínú tàn yín gbọ́ rí àmọ́ bàbá kan àfa àgbà ni bàbá yẹn ti kú ní nǹkan bí ọdún 7 sísìn àfa ni ọmọ fíkìwù dáadáa wọ́n wá déwájú wọn èmi máa wá àwọn okọ̀ ọlọ́run kọ̀ọ̀kan kí ọ̀dọ̀ àwọn àgbàlagbà wọ́n wá déwájú wọn bàbá wọn wá ní níbo mo ti kéwù olókè àgòdì ọlọ́dọ̀ Yahya mo níbẹ̀ ni ọmọ ajé Adama Yahya mo níbẹ̀ ni ó ní ọlọ́ àlùbáríkà Adama ju ti gbogbo wa yìí lọ ó ní kò yìí sẹ́nìkan tí ó ní irú àlùbáríkà Adama malaye àgbàlagbà àfa ni o ọmọ fíkìwù ó ní ọlọ́ Adama kéwù tán ó ní bàbá rẹ̀ wá mú káàkiri ọ̀dọ̀ gbogbo àwọn wòlíì Ọlọ́run kàyé àfa tí bàbá Sheikh Adamu mú wọn débẹ̀ láti lọ tọrọ àlùbáríkà ní bàbá náà Ọlọ́run ka àfa bí 20 àti 5 òun wá kàyé àfa àti Sheikh Adamu gẹ́ dọ́dọ̀ wọn táwọn àfa àtàn lo sàmánì lọ́wọ́ irú àwọn àfa Salati àtàwọn tọ́jọ́ wọn nígbà náà òun kà wọ́n pé Sheikh Adamu ní ẹ tọrọ àlùbáríkà fún mi ẹ tọrọ àlùbáríkà fún mi ẹ tọrọ àlùbáríkà fún mi Ọlọ́run kà olólé ní 50 láàfà ẹ fi 50 kún 25 which is 75 àwọn wòlíì Ọlọ́run ní Sheikh Adamu débẹ̀ pé ẹ tọrọ àlùbáríkà fún mi ẹ tọrọ àlùbáríkà fún mi Sheikh Adamu náà wá sọ inú kíṣẹ́ tí wọn kan wípé ìyẹn máa láwọn àfa àti ọ̀pọ̀ ní tá a jẹ́ àlùbáríkà wọn àwọn jẹ́ àlùbáríkà àwọn àfa àtọ́pọ̀ táwọn ò kéwú lọ́dọ̀ wọn ṣebí lọ́dọ̀ bàbá wa sírù bí ìdá ni bàbá wọn mú wọn lọ tí bàbá wa sírù bí ìdá tí wọ́n sanwó tí wọ́n jẹun tán jẹ́ kó lè dá mi nù bàbá tó bí wọn sọ fún wọn pé Adama Ọlọ́run fèrè jì mí ti ń dákọ̀ wáyé wọn ládàmà tó bá ti dé ta omi wọn omi ìsinwó bàbá wa sírù bí ìdá má dànù mú omi ni
baba tó bí Sheikh Adam arina àwọn ni mursidu Sheikh Adam àwọn nan to kan wòlíì tí wọ́n lè gba nǹkan fún wọn wọ́n wá ṣe kíní ibe albarka wa toro si wala alhamdulillah ẹja lọ lè gba nǹkan kan nu akida gbogbo ọmọ Markaz pátá tá sí lóyà ẹja lè gba kíní kan nu akida wa kí la lọ gba ńbẹ̀ òun ni pé pa ni lọ́tàun àbí pa àwọn èèyàn ní máa sọ̀rọ̀ sí baba wa wọ́n ti máa sọnù èyí tá bá lè gba ńbẹ̀ tá bá rí pé ni ó sọ yìí dá ká fún lésì á fún èyí tá bá rí pé ni ó sọ yìí kò tó nǹkan kan ó fúyẹ́ á filẹ̀ èyí tá bá rí wípé ó wo amala aka yẹrẹ fúyẹ́ á fún náà lẹ̀ ká má jẹ́ kí ọ̀rọ̀ táwọn yẹn ń sọ sí wa àbí èkú tí wọ́n ń bú wa wípé ẹrú ajá ni wa ẹrú ni wa a nìkan ṣe gbogbo ọmọ Markaz re ẹ má jẹ́ kí lẹ́yìn ògbé ọkàn yín la yajrimannakum san'anu qawmin ala alla ta'dilu i'dilu wa aqrabu lit-taqwa